Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. Until I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ìgbà tẹ́ fẹ́ lọ gbé ọ̀rọ̀ ìyá Alájẹ́ wá tẹ́ fẹ́ fi bí sọ̀rọ̀ Àbíkẹ́ ẹ tún padà wọ́n pè yín pé kẹ́ padà sórí ọ̀rọ̀ ìyá ibi tí mo fẹ́ kẹ́ dúró sí nìyẹn. So ẹ wá rí gbogbo rúùtù bí ọ̀dọ̀ ìyá àbèjì yẹn pátápátá ibi tẹ́ bá fẹ́ gbégbà pátápátá gbogbo ẹ̀ ní wọ́n wà lé. So nǹkan tó ń pè ní wípé o fẹ́ ṣe analysis nìyẹn kò ń ṣe wípé kó wá kẹ́ máa mú àwọn ọ̀rọ̀ mátamọ́ wá. kò ń ṣe pé kẹ́ máa mú ọ̀rọ̀ mọ́ àtàmọ́ wá. Jókòó ẹ kàn tún fẹ́ fún ara yín lẹ fẹ́ tún sọ̀rọ̀ sí Jókòó like bẹ́ẹ̀ ṣe dọ́gbọ́n sọ̀rọ̀ sí Ìyá Alájẹ́ Oòduà bẹ́ẹ̀ ṣe dọ́gbọ́n sọ̀rọ̀ sí wọn ní Ifẹ̀ mi ìdẹ̀ tún fẹ́ gbọ́ pé kẹ́ tún kúrò ńbẹ̀ because tá a bá yín gbé padà wá ọ̀rọ̀ tí kò ní ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Ìyá Àbèjì pẹ̀lú Ọlọ́wọ́ Ṣíbí àti ẹ̀yin nǹkan tó wà láàrin ẹ̀yin mẹ́ta even ọ̀rọ̀ yẹn ò kàn wọ́n Ọlọ́wọ́ Ṣíbí ẹ̀yin lè fẹ́ àtàṣe ẹ̀ mọ́ kò dé gbogbo àwọn ẹ̀yin yẹn mọ́ ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ láàrin wípé lọ mú Ìyá Àbèjì wá ta ló kidnap ẹ̀ ó dẹ̀ wà lọ́dọ̀ yín. Ayaba mo kí yín ẹ ṣeun àná lọ mú Ìyá Àbèjì wá Ìyá Àbèjì lọ mú wá ó dẹ̀ wà lọ́dọ̀ yín. Ìyá Àbèjì ọ̀dọ̀ irọ́ tẹ́ tún wá pa ni wípé ikọ́ kí lórúkọ ẹ̀ ló pa ó gbé lọ́dọ̀ Jókòó tẹ́ ń ṣe analysis ẹ̀gbọ́n apá ó gbé lọ́dọ̀ ọbẹ̀ kò ní tracy sí ikọ́ yẹn ó gbé lọ́dọ̀ Ọlọ́wọ́ Ṣíbí kò ní tracy sí ikọ́ yẹn ó gbé lọ́dọ̀ tẹ̀yìn náà láì mọ iye ọjọ́ lọ́gùn síta wípé ó ní kinní yẹn ọ̀ǹtì ìgbà tí Ìyá Àbèjì tó kú tán lẹ ṣẹ̀ṣẹ̀ wá ń lọ fọ́ọ̀mù ara tọ̀dọ̀ títí yín ṣé ẹ wà ókè ẹnu àpò ìwọ ò lè tí wò fi lè ní òótọ́ ọ̀rọ̀ lẹ́nu nìyẹn tí wò ò lè ṣe kí ni thank you Ayaba tí wò ṣe lè ṣe kí ni tó ò fi lè ní òdodo ọ̀rọ̀ lẹ́nu nìyẹn mú tó náà ṣe analysis kí ni particular analysis tó ṣe wá tún ṣó ẹ ṣe you are here I show clearly kí ni tí ẹ bá sọ tó bá pẹ́ analysis pé pure truth lélẹ́yìí pure truth òun lélẹ́yìí kò ń ṣe àdàlù kò ń ṣe àdàpọ̀. òun ló jẹ́ kó wà reckless náà àwa ń sọ fún ẹ gbogbo nǹkan tó jẹ́ kó wà reckless nìyẹn kò pé méjì kò ṣe kí ni kò pé méjì òun dẹ̀kọ́ ló ba yí ẹ jẹ́ á ti sọ nǹkan kan tó ba ojú ẹ jẹ́ fún ẹ. Ó pe Àbíkẹ́ sórí show ẹni tó ti ń bú tẹ́lẹ̀ ó ti ń kọ́kọ́ kọ́mẹ́ǹtì ó sì ń gba kọ́mẹ́ǹtì ẹ ó wá fẹ́ pè sórí show ó dẹ̀ ní pé má pè mí torí pé kí ni ẹ ń sábọ́ọ̀dù jẹ́jú ẹ ó sáré switch ẹni yìí dẹ̀ ní má pè mí ibi tábìkẹ́ ti dọ̀tá ẹ nìyẹn. tó lè jẹ́ kó máa condemn àwọn gbogbo èmi ní àwọn kí lórúkọ abiyamọ ayé you know see their analysis Àdùnní Òkìkíọlá you know see their analysis wèrè kí lórúkọ sister yìí kíní kan reloaded Àbíkẹ́ Dábírí reloaded ó rí yẹn àwọn èèyàn wà bẹ́ẹ̀ o àwọn updata analysis wọn ò rí gbogbo wọn yẹn bọ̀ kí ló lè rí torí wọ́n ti bójú ẹjẹ́ ń bẹ̀ kò jẹ́ kó lè rí bẹ́ẹ̀ yẹn kò jẹ́ kó lè ṣe kí ni kò jẹ́ kó lè rí gbogbo bẹ̀ yẹn. Kábírù lọ fúnra ẹ ní sinmi
gbogbo ohun tó bá sọ pé ó fẹ́ wá proof fáwọn èèyàn pátápátá ló ti gbà díẹ̀ kọjá. Òun ló ti ṣe kí ni ló ti gba ìdí ẹ̀ kọjá lórí ìkànnì. Kí dẹ̀ ló wà tí o lè fi fúnra ẹ ní support tán ni wípé nǹkan táwọn èèyàn kan ò jẹ́ ń gbọ́dọ̀ ṣe lórí ìkànnì ìwọ ṣe ọba lọ́wọ́ ẹ. Wọ́n fi condition ẹ wọ́n fi gbá pátá díẹ̀ condition ẹ wọ́n fi bú ẹ wọ́n fi sọ̀rọ̀ sí ẹ pé wọnú yàrá ń bẹ̀ ń bọ́ pátá as a manager tó ń claim èkùrọ̀ ló wá rà ń bẹ̀ ọmọ ẹran dé gbá ó wá ń fi manager ó fi ń support ẹ kò níyẹn ò jẹ́ kó o lè sọ̀rọ̀ sí wọn tán. Ọ̀rọ̀ wo ló fẹ́ sọ sí ọ̀rọ̀ wo lè ní lẹ́nu gbogbo eyín ẹ láti ká dànù eyín ẹ gbogbo eyín ẹ òun láti ká dànù kò sí nǹkan kan tó fẹ́ sọ mọ́. You are no more. I'm telling you. Bọ́ pé ká kàn jọ face reality jẹ́ àgbàgbé. Tó bá náà lò míì tó fẹ́ fi gbé sí ẹ̀gbẹ́ straight from there o lè máa jẹ́ kájọ máa fi wé o. But ṣé o rí ìwù gan òkété gan gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí pátápátá òun la tún bí báyìí ṣé o rí nǹkan tó fi ń mọ nǹkan bíyà ṣé bọ̀bọ̀ yìí ṣé ó dìdìrín ni. Wọ́n ní nǹkan analysis ń pé nǹkan tó hide sínú nǹkan kó o dẹ̀ sọ kó wà accurate. Àbí ẹ̀yin àgbàgbà wà ń bí báyìí bóyá mo sọnù. Òun lè mímọ̀ pé kéèyàn ṣe analysis. Gbogbo bí òkété bó ṣe sọ wípé ìyá àbèjì òun ní evidence kan òun ní bó ṣe evidence gbogbo kíní wọn kò jáde ẹnu àpò. Evidence bí tí ìyá àbèjì ti jí ata ẹ rí. Gbogbo bí wọ́n ṣe sọ wípé òkété ó ti dé UK tipẹ́tipẹ́ tó jẹ́ pé show the same ẹrú òkété yìí the same show ẹ̀ ló náà ń gbọ́ tó fi lọ́pọ̀ ti dé UK the same show yìí ló ń gbọ́ bọ̀ ó padà mọ̀ wípé ó gúnlẹ̀ sí Kuje. Hello gbogbo nǹkan tí àwọn ń parọ́ ẹ̀tọ́ tí ibù gan ẹni ó tún ẹ̀ tún lè kò gbèrègbè gan ó gbọ́dọ̀ gbé sẹ́gbẹ̀ straight from that. Kámú torí ẹrú òkété yẹn ó gbọ́dọ̀ gbé sẹ́yìn ó gbọ́dọ̀ gbé sẹ́yìn ẹgbẹ́ kò gbèrègbè. Hello? No near there now. Òun lọ gbé pósí sẹ́gbẹ̀ bọ́ǹbù ó máa fàyà. Irú kátàkátà wo lélẹ̀? Tọ́ba ní pé kọ́ máa tó bẹ́ẹ̀. Straight from kò gbèrègbè gan òun ṣẹgbẹ́ ẹrú òkété ó nọlẹ̀ ni. Gbogbo ìtọ́wọ̀n yẹn fẹ́ ṣe yẹn ń pé ikú àjọkú òun ní tó máa kàkún ikú àjọkú kò sí nǹkan kan bẹ́ẹ̀. Nothing more. Nothing more. Ṣùgbọ́n wàá kàn gbé ẹnu àpò yẹn wàá kàn gbé jábàlà síta. Oníkọ́mẹ̀tì yẹn gan ó tún wò ẹ́ wò wípé sórí Kàbírù pé báyìí sórí ẹ pé báyìí straight from jatikẹ but ẹni yẹn bóyá kó ti wò pé wẹ́ orí platform ẹni kó nǹkan ọ̀ra sọ pé kì í ní pé straight from jati bí báwo pé òun pé ó náà máa ń wo straight from jati òun dẹ̀ máa ń wo ìtò òun dárúkọ yẹn ó ní ṣùgbọ́n má tẹ̀ fi ọlọ́ọ̀ṣì ni bàbá yẹn. Adé má fi ikú wé òrùn rárá. Ìjọ tí ìlara ara ẹ bá kúrò ìjọ yẹn láìsàn ara ẹ máa lọ. Because ìlú tátẹ́gùn bẹ̀ tó dá ìlú tí ọrọ̀ ajé bẹ̀ dá ibẹ̀ ló wà but ó nálàáfíà. Ọlọ́run á fún ẹ lálàáfíà àlàáfíà ara ẹ ti di fíafíà Ọlọ́run á fún ẹ lálàáfíà èmi náà mo mọ condition tó ti fèsì rí so Ọlọ́run á fún ẹ lálàáfíà o ti gbọ́ bẹ̀lẹ̀ so ẹ̀yin tèmi
tí n bá ráyè because n bá àsìkò ọdún tí ń bọ̀ báyìí a fẹ́ bísí díẹ̀ but nínú àyè máa wà ó lè jọ̀wọ́ alẹ́ a máa fúnra wa ní show ó dẹ̀ lè jẹ́ ọ̀sán tí n bá ti rí pé bí a parí àwọn iṣẹ́ yẹn ọ̀hún tí fún wa níṣẹ́ mi àtúlè lò yẹn tí n bá dẹ̀ rí pé iṣẹ́ tí à ń ṣe kò pọ̀ tọmọṣẹ́ mi lè máa ṣe lọ so àtúnṣe máa ríra so thank you àṣálẹ́ mo sọ fún yín awareness lórí ọ̀rọ̀ Dorcas ó ń bẹ̀rẹ̀ lọ kò síbi tó fẹ́ gbé lọ ọ̀rọ̀ ra wọn ní kò sọ ẹ má ṣẹ̀ṣẹ̀ máa lọ tọ ọ̀rọ̀ jókòó bẹ́ẹ̀ bá fẹ́ tọ ọ̀rọ̀ jókòó kàn tún wú nǹkan tí ó yẹ kẹ́ wú jáde ni because jókòó gan kò rí nǹkan kan ṣe fún àwọn àbíkẹ́ tẹ́ ń fẹ́ tún fẹ́ wé ọ̀rọ̀ wọn mọ́ yìí and ọ̀rọ̀ jókòó àti ọ̀rọ̀ wọn lọ́wọ́ síbí ó dé station tí wọ́n dé clear ẹ̀ ọ̀rọ̀ tí yín ń kọ́ jókòó tẹ̀yìn ń sọ yìí dìdìrín ní jókòó òun dé station kí ló dé tọ́gà tí yín sá fún station kí ló dé tí jókòó ò ṣe jẹ́ kọ́ declare òun tọ́gà tí yín jẹ́ kọ́ declare òun and ọ̀gá yín claim wípé òun mature ju jókòó lọ kí ló dé tí jókòó tó lọ yanjú ọ̀rọ̀ yẹn ní ìrọwọ́rọsẹ̀ àbẹ́mọ̀ wípé ọ̀rọ̀ jókòó pẹ̀lú ọ̀rọ̀ yá àbẹ́jì ọdẹ nu báǹkì tí wọ́n print kíní jáde and you are still bringing a case come out ẹni tó ẹ̀ṣẹ̀ ń ṣe òjòjú ọmọ orí yín ti dàrú ẹ̀wọ̀n ẹni tó fẹ́ bá yín jàjà yín ni ẹ̀wọ̀n ẹni tó fẹ́ bá yín jàjà yín ẹ̀wọ̀n etí dùn yín nígbà tí ìyá àbèjì sọ bó ṣe ń lọ gbowó báǹkì tó ń wò mọ̀ orí yín ti yí o ẹ kàn fẹ́ tún kó ẹni ẹlẹ́ni sí ara jẹ ni ẹ kàn fẹ́ kó torí òun náà tó yà ara tiẹ̀ náà bá dẹ̀ gbà kó máa wò yín torí àwa máa yọ fún yín lóní kọ́ńbọ́ kínní a máa ṣe kínní a máa yọ fún yín lóní kọ́ńbọ́ kínní. so ẹ̀yin tèmi ẹjọ́ mi later so nírí jù báyìí lọ torí ẹnu àpò yẹn mo kàn wò pé ṣé ọ̀rọ̀ ẹ̀ kákan ra fún ní ṣókí báwo lọ́pọlọ ẹ̀ ṣe ń rorí báwo ló ṣe ní àlàáfíà bọ̀ mo wá later rí pé kò ní àlàáfíà ẹ mọ̀ kí mi ṣẹ̀ṣẹ̀ ń sọ kò ní àlàáfíà òun máa ń rorí àti ihò ìdí ló ti ń rorí ó kàn lè pera ẹ̀ pé òun jọkùnrin àti ihò ìdí òun ló ti ń rorí so thank you everybody adúpẹ́ fún Ọlọ́run bye for now.